Agba kì í ṣòro bí ewé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ mà kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́ o. Onílé yìí mo kágò kí n tó wọlé. Ìyálé eléyìí gbogbo yín mo kí, baálé eléyìí gbogbo yín mo kí o. Mo kí oyún inú, mo kí àṣẹ ẹ̀bí, gbogbo ẹ̀yin màjèṣí inú eléyìí gbogbo yín mo kí o. Ta ní jẹ́ màjèṣí? Ọmọ wẹ́wẹ́ ní jẹ́ bẹ́ẹ̀. Mo kí ẹ̀yin bàbá mi tẹ́ ń fi òtítọ́ jáwé, mo sì kí ẹ̀yin ìyá mi tí ẹ̀ ń fi òtítọ́ jáwé, mo wá kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n kárí ayé tí ẹ̀ ń fi òtítọ́ wagbò. Ọ̀jọ̀gbọ́n tó bá fi òtítọ́ jáwé, aṣọ wọn kì í pọ́n. Ọ̀jọ̀gbọ́n tó bá fi òtítọ́ wagbò, ọjọ́ wọn a máa dalẹ̀, á dára fún gbogbo wa o. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lókè òkun mo kí yín. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà nísàlẹ̀ ọ̀sà gbogbo yín mo kí. Bó lójú ọjọ́ ẹ̀ ní tán sájò, ẹ̀ ní takú ájò, ẹ̀ ní bọ́rọ̀ yín lórí ta kò yé mi mọ́. Àwọn tí máa fi dídí ń wọrí ayé ẹni wọn ò ní rí yín wò. Àwọn ẹ̀dá tí máa ta kókó ìrìn àjò ẹni wọn ò ní rí ti ń ṣe o. Torí pé àwọn ọ̀jọ̀gbọ́n ní àìrójú lọ́ba láńlá fi kó. Wọ́n ní àìrójú òun lọ́ba ìkànnì kan fi wẹ̀wù ẹ̀jẹ̀. Àìrójú lọ́ba àgbẹ̀ ni ààlà oko rẹ̀ fi kú ni òrójú fi ró o. Àìrójú lọ́ba alákàn yẹ̀pẹ̀ tó wà jáde ni òtúrójú fi mọ́lé. Gbogbo ẹni tó bá láwọn máa torí yín morúkọ yín lọlé aláwo, lọlé àfáà, lọlé wòlíì, àìrójú kọ́ máa bá. Tó bá ń pọ̀ wọ́n lọ lọ́la kó tún máa kọ̀la, tó bá ń pọ̀ wọ́n lọ lọ́la kó tún máa kọ̀la, lórí ọ̀kọ̀la ibẹ̀ ni ó kù sí. Ọ̀tá ayé ò ní rí yín mú, ogun ìdílé ò ní jà yín, á dára fún gbogbo wa. Àdá ìrokò ọmọ bọ̀ alé, ìdá ìrokò ọmọ bọ̀ alé, bọ́lọ́pàá dẹ̀dẹ̀ bá ròkun bọ́ bá rọ̀ṣà ilé ní pàbọ̀ sí, ẹ̀yin tẹ́ lọ àjò, ẹ̀yin náà lẹ́ bọ̀ lájò. Wọ́n ní orí fífọ́ ní pajá inú run ní pẹ̀tù, ẹni tí bá ń sáré yín kiri lórí àìda yóò dùbúlẹ̀ àárẹ̀ kò ní rẹ́ni wò ó. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. À ń sọ fún wa wípé oníranran nǹkan ní ń bẹ nínú ayé. Èèyàn máa kọ́gbọ́n kún ọgbọ́n ni torí pé ọgbọ́n nǹkan tó sọnù ni. Níbi ọba ti wá rí i díẹ̀ kó mu jù sí báàgì rẹ tàbí kó gbé jẹ sínú òkun rẹ kó máa wúlò fún ọ láéláé. Ọ̀rọ̀ nípa ẹja òjìji òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹ ń béèrè yìí pẹ́jà oníjẹ́ja òjìji ẹ̀ mọ́. Lédè Gẹ̀ẹ́sì wọ́n ń pè ní electric fish. Ẹja náà bẹ́ẹ̀ bá ti fọwọ́ kàn án yóò gbèlú ẹ̀ dígbà tí iná òyìnbó bá mú yàn bẹ́ẹ̀ ni ó ṣe gbé yàn. Ẹja náà kún fún ọ̀pọ̀lọpọ̀ àṣírí púpọ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n wọn a máa fi ṣiṣẹ́ sọ̀yè. Àwọn ọ̀jọ̀gbọ́n wọn a máa fi ṣe má fọwọ́ kàn mí, kábùrú wọn má fọwọ́ kàn mí. Èyí táwọn olóyìnbó ń pè ní bulletproof. Kábùrú wọn má lè dára èèyàn. Aburú bàbá lóhùn ọkànlú ẹ̀ ara ẹ̀ ni ó ṣe. Ẹ rí ẹja òjìji yìí,
a máa mú wá ní ìpele fún wa eléyìí ó jẹ́ part 1 yàrá àkọ́kọ́ tá a kọ́kọ́ sọ̀rọ̀ lórí ẹ̀. ṣé ọ̀nà yóò jí níbi tá nǹkan jùlọ ẹ kọ́kọ́ ṣe sùúrù kẹ́ẹ̀kọ́gbọ́n yìí. àwọn àgbàlagbà ní àìrẹ́fọ̀n ọ̀tá lẹ́ẹ̀mejì tó o bá ti rí ta lẹ́ẹ̀kan tó o bá tún lò ó tún ta ẹ̀fọn lọ́mọ lọ́wọ́. ẹ ń bèrè pẹ́rẹ́ kò ní jẹ́ ẹ̀fọn búfálò ní jẹ́ bẹ́ẹ̀ òun ní jẹ́ bẹ́ẹ̀. ká ní ẹni tó wà nínú ibú omi tí ń domi rú ká ní ọ̀ní wàràkà tí ń dabúdò rú. èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyándàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. àní ọjọ́ kọ́tàgbà kan máa rí wọn fi panu. àní ọjọ́ kọ́tàgbà kan ọ̀rọ̀gbọ́n gidi kọ́. èyí yìí èló lọ fẹ́ ná lórí ẹ̀ yé sáré ká mọ́. má jẹ́ nìkan ó lù ọ́ ní jìbìtì mọ́. mú gègé rẹ̀ kọ́ máa lò ó fúnra ara rẹ̀. èyí àwọn bàbá wa ń lò tí wọ́n fi ráyè wọn lò. wọn ò gérí òkú wọn ò wẹ́sẹ̀ òkú káàkiri fòkú olókùú lẹ̀ jẹ́ ọ máa sinmi. ìwọ náà padà kú ìwọ tó gérí èèyàn ó gé tiẹ̀. àwọn nǹkan wọ̀nyí làwọn àgbàlagbà fi ṣàgbéjì ara. ẹni ayé fẹ́ ẹ̀ mọ̀ pé àwọn èèyàn rò pé èèyàn nìkan ni wọ́n máa ta lọ́fà. wọ́n á máa ta ọfà sínú àrísìkí ẹni gan nínú ọrọ̀ ajé ẹni ayé a máa ta lọ́fà. ọ̀gbọ́rí iṣẹ́ ẹ̀ṣẹ̀ ẹni wọn a máa ta lọ́fà. ẹni títí ń ka mílíọ̀nù ní ọ̀bá nílé kó àpò márùn-ún jọmọ́. ẹni títí ń fún yẹn yọba tó máa dẹni tí ń gba báárà kí gbogbo èyí tẹ́ ń gbọ́ mi rú bẹ́ẹ̀ ò ní kàn yín. tàbí wọ́n dẹ gbèsè sọ́tẹ̀ èèyàn. gbogbo ọ̀nà tá a burú gbà wọlé ayé ẹni kò ní wọlé yín o ẹ wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan. ẹja òjìji ẹ bèrè lọ́wọ́ àwọn Yorùbá gidi tó mọ̀ túmọ̀ rẹ̀ ẹja òjìji electric fish lédè Gẹ̀ẹ́sì òun la fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ o ọyẹ ẹ máa bá mi bọ̀ ẹ máa bá mi bọ̀ kẹfìdílé nǹkan o. ẹja òjìji òun ni mò ń ṣàlàyé rẹ̀ fún wa sẹ́yìn. a ṣe ètò yìí nítorí kẹ́ẹ̀bà lè wádọ̀ wa ayọ̀dá rẹ̀ fún gbogbo ọmọ aráyé kó máa jẹ́ ohun àmúlò ni. gbogbo àwọn nǹkan ọlọ́kan ọ̀jọ̀kan ọgbọ́n àwọn bàbá wa tá à ń fi síta tọ́pọ̀lọpọ̀ ń lò tí ń rí bẹ́ẹ̀. àdúrà àkọ́kọ́ tẹ́ ń ṣe ó ti tó fún wa. bẹ́ẹ̀ ni ìwọ tí nǹkan bàbá rẹ ń bẹ lọ́wọ́ rẹ tó fi tẹlòmíì lọ́rẹ ìwọ náà ò ní rí tọwọ́ bàbá ẹlòmíì gbà. bẹ́ẹ̀ ni mo rántí ìgbà bàbá mi ń bẹ láyé tó bá fẹ́ kọ́ ọlọ́gbọ́n kò ní ju òfin gègé kọ́ sílẹ̀ ó lójú èyí tí pé kéèyàn òfin gègé kọ́ lẹ̀ tí báyìí tí ó fi jẹ́ kéèyàn ọkọ́ a máa gbé e sórí ni tó bá kọ́ lónìí ó béèrè lọ́la gbọ́dọ̀ fẹ̀ tí ń bọ̀ yóò tún béèrè rẹ̀ ẹ máa gbé e síkùn ìpè ẹ má kọ́ o ìpè ẹ má kọ́ ẹ̀kọ́ lẹ̀ o kẹ má bàa gbàgbé torí ohun tí kálukú ń rò ọ̀pọ̀ o èmi náà ń kọ́ lẹ̀ o ẹ lọ wá ẹja yìí èyí tó tóbi dáadáa ẹ wá ẹja yìí
ẹ fi sínú odó. Kí ni mo wí? Ẹ fi sínú odó. Ewé ata, èyíkéyìí ewé ata tútù ni ó wà jẹ́. Tútù ni ó jẹ́, má lò gbígbẹ. Ẹ kó sí, ẹ jẹ́ ó dùn. Ewé sáwéré pèpè, ẹ kó sí. Ẹ ti kó sí. Tàngírì tó kajé, ẹ fi sí. Ewé ọlà lọ́pọ̀lọpọ̀. Ewé ọlà lọ́pọ̀lọpọ̀. Tó o bá mewé ọlà béèrè lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n o, ọ̀dà kálá àkóyè yín, igbó ní jẹ́ bẹ́ẹ̀. Ewé ọlà làwọn àgbàlagbà á pè yìí. Ọ̀tọ̀ níbi táwọn ọ̀jọ̀gbọ́n lò fún, ọ̀tọ̀ níbi táwọn tí ń lò nílòkulò tí wọ́n lò sí. Ẹ ti fi sí. Àǹbèrè, ìtún, ìfà. Àǹbèrè yìí èso ni, gbígbẹ rẹ̀ là á lò, ẹ dà á sí. Ẹ lè lo bí agolo mílíkì kan, ẹ lè lo agolo mílíkì méjì, ẹ dà á sí. Ẹ ti bó èpo ẹ̀yìn rẹ̀ kúrò, gbígbẹ inú rẹ̀ lẹ́ẹ̀ dà sí. Kí lẹ wí? Ẹ ti dà á sí. Ẹ wàá wá ewé kọ́lé ọ̀rọ̀ gbà. Kọ́lé ọ̀rọ̀ gbà yìí tútù rẹ̀ ní ká ẹ lò. Pẹ̀lú ewé àbámọ́dá, ẹ kó sí. Ewé ajé yóò wà ńbẹ̀. Igi ńlá yóò wà ńbẹ̀. Èkó ọ̀bọ̀ yóò wà ńbẹ̀. Ẹ wàá lọ ra wàrà níwọ̀nba, wàrà òòjọ́ níwọ̀nba, ẹbí sí. Ẹ wàá gba omi wàrà yìí ọ̀pọ̀. Ẹ gba omi wàrà yẹn ẹjọ́ pọ̀. Ọ̀yá ẹ máa gún. Ọ̀yá ẹ máa gún. Ẹ máa gún. Ẹ ń béèrè pé ẹja yìí ṣe gbígbẹ ni àbí tútù àbí yíyan. Tútù ni o. Ààyè rẹ̀ òun ni o. Ẹ wàá kó sí. Ọ̀yá wọn máa gún. Wọ́n gún tí ó kúnná lámú. Papọ̀ mẹ́ja àti gbogbo àwọn ewé yìí ó kúnná lámú. Ẹ wàá wà lọ́fíńdà oríṣi mẹ́ta tí ò papọ̀ mọ́ra wọn. Èyíkéyìí lọ́fíńdà tó bá wù ọ́ oríṣi mẹ́ta tí ò papọ̀ mọ́ra wọn. Ọ̀yá pò lọ́sẹ̀. Tí àwọn ẹni ibi tí wọ́n bá fẹ́ bo ògbó rẹ mọ́lẹ̀ wọ́n máa lò ó. Tí wọ́n bá fẹ́ da òkúta síbi ọjà rẹ máa lò ó. Tó bá rí i pé òun ṣiṣẹ́ yẹn àtèrè àtọ́jú owó kò ní kókó máa lò ó. Àdéhìí orí pé nǹkan ọ̀fẹ́ máa lọ tààrà, nǹkan ọ̀fẹ́ máa ṣe déédé máa lò ó. Ọmọ òòjọ́ lò ó, àgbàlagbà lò ó, arúgbó lò ó. Mo yọ̀ǹda rẹ̀ mọ́ kà á fún yín ó pé ẹ̀yin náà máa lọ lò yọ̀ bá yín lára mu. Ẹ má fi ṣèkà ẹ má, ẹ̀yin tẹ́ ẹ bá yọ̀ǹda rẹ̀ fún yẹn ẹ má yọ ọ́ kú o. Ẹ má yọ ọ́ kú o, ọ̀fọlọ́mùbẹ̀ yín. Eléyìí jẹ́ part 1, a máa tẹ̀síwájú. Ṣẹ́rí lórí ẹja òjijì yìí. Jàgbàjàgbàjàgbà o. Ẹja aborí náà ń bọ̀ o. A sọ̀rọ̀ lórí rẹ̀ o. Ẹja àrọ̀ náà ń bọ̀ o. A sọ̀rọ̀ lórí rẹ̀ o. Ẹja ọsàn ń bọ̀ o. Pẹ̀lú ẹja ọ̀bọ̀kún ń bọ̀ o. Gbogbo rẹ̀ lẹ́ẹ̀ máa gbádùn mi. Rí tí ń ṣe inú ayé. Ìkà ọ̀màrà ìkà pélé alárọ̀ ọmọ wò. Wàláhì ẹ má wòra yín níran. Má wòra rẹ níran. Má jẹ́ nìkan tọ̀ pé kọ́ lọ wẹ́jẹ̀ kìíní kan. Má wà ohun tó le, ohun tí ó kó bá ṣẹ̀dá rẹ̀ má wà. Ẹ ń bẹ̀rẹ̀ pé ẹ ṣẹ̀ṣẹ̀ dá omi lè lò yìí. Ṣẹ̀ṣẹ̀ dá kìíní kan kò sí ṣẹ̀dá tí è lò. Àfìṣẹ̀dá tí è bá jàmàlà. Tí èsì ìmumi ló kù ẹ máa lò ó. Yọ bá yín ní ara mu. Ìbáwọ̀ ọkọ̀ ọmọṣẹ́ gírípò. Ìbáwọ̀ ọkọ̀ ọmọṣẹ́ yẹ́lòpò. Ẹ ṣáàtì máa wẹ̀ yóò bá yín lára mu. Tọ́ èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyẹ́dàrè, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Nọ́mbà wo lẹ lè fi kàn sí mi? Ẹ jẹ́ fún yín ní nọ́mbà mẹ́ta ti Nàìjíríà. Nọ́mbà mẹ́ta ti Nàìjíríà. Ẹ jẹ́ fún.
ẹ jẹ́ kí n fún yín àkọ́kọ́ mbẹ̀ +234 80 3298 3298 +234 80 3298 3298 +234 81 33 155 111 +234 81 33 111 bóyá mi ìpè nọ́mbà yẹn dáadáa kẹ́tùtù gbọ́ o +234 81 33 155 111 +234 81 33 155 111 ẹgbàá kata +234 80 890 38658 +234 80 890 38658. ẹ bá pè é tí ọba lọ ní ìsinmi nàìjíríà nù ayé ẹjọ fún inú kútọnu ti kútọnu +229 54 65 1928 +229 54 65 1928 +229 54 65 1929 +229 54 65 1929. tó adara fún wa ayé wa kò ní yẹ lẹ ẹ fẹ́ bẹ̀rẹ̀ nípa àrìn àjò yín ni ẹ sanwó ẹ fẹ́ ṣètọ́jú ara nípa àrùn ọlọ́jọ́ pípẹ́ àti ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ ní ọ̀rọ̀ dákọ́ńkọ́ ẹ̀kẹ́ sí wa adara fún wa kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́ ire o ire kàbìtì. yóò mọ àwọn ẹ̀kẹ́ ó dẹ́kun lẹ́ẹ̀kún lọ́dà bàtà onígbẹ́rẹ́ ò gbọ́dọ̀ mú nínú ilé bàbá ní alábàjá wọn gbọ́dọ̀ kù sí sẹ́ àwọn onítọ̀bọ̀rọ̀ fún yóò mú ní odò náà bẹ́ẹ̀ni ògbó ṣe é dágbé sani ọmọ pé ìrísí bọ̀ lábẹ́rẹ́ ẹ̀jẹ̀ni ìtọ́jú ọmọ mú alágbẹ̀dẹ òní lẹ́ni tó ń bínú lọ́jọ́ ọmọ náà méjì àyọ̀jẹ́ ìgbẹ́nà mọ́ ògbólọ́mọ abọ́gun dẹ́rọ lágbádá kù tómi àyọ̀jẹ́ mọ́ ọmọ mẹ́ẹ̀ẹ́dínlógún. Agba.